Al-Waraqi àbọ̀kọ̀ wo ni wọ́n ń pè ọ̀gá náà sọ wọ́n tí wọ́n pè ní Waraqi ni pépà lásán ni ọ́ òfúùtù fẹ́ tẹ̀ àṣà tí ò nìkan nù yọ ọlọ́pàá mẹ́ta ọ̀pẹ́ èwo sọ́pàá tí wọ́n ń pè ní tẹ̀pùrù ni à ń pè ní àbọ̀pàá tí wọ́n fi ń da màálù máa ń tọ́ bá ti jẹ́ kí làákà rẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ gbogbo ètò òun ṣe ọkàn ń ṣirẹ lọ́nà ni wàláì òṣèlú kankan lọ́nà wàláì ó tún fọ́ lọ́wọ́ búra fọ́ tó o bá mọ kí padà lé kí ó kọ́ ọbẹ̀ látàlí bá ta sa irú èwo oúnjẹ àbá òun lọ́kọ ta ni bàbá rẹ ta ni ìyá rẹ kí ló dé gẹ̀ẹ́nẹ́ wà má wú ti tún mílàlẹ̀ ilmi ìlà kọ́lí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an wọn bẹ́ẹ̀ gígé tọ́lọ́ bá ti fún yẹn nínú mọ́ alhamdulillah kí wọn fi bẹ̀rẹ̀ ọlọ́run kí wọn fi lò mẹ́yẹn wọn sọ pé wọ́n rọ́ wọ́n nígbà kejì wọ́n àti ta ni tẹ́wọ́n bá jẹ́ gbàkejì ọlọ́run èsùn láta kùsùhù sínàtú wàlà náà ìwọ ń sùn ọlọ́run ò bímọ ìwọ bímọ ọlọ́run ọ̀kọ́lé ọlọ́run ò níbi kankan tí gbogbo ayé lọ́lọ́run kárì ìwọ ò débi kankan inú yàrá rẹ̀ tó wà ọmọ tó ṣẹlẹ̀ kù lé nulẹ̀ rẹ̀ wàlà ha wàlú wàlà ha kírú wa sọ irú ọlùbáàtì ọlọ́run lọ́ba àkọ́kọ́ tí ó sì kàn tó ṣáájú rẹ̀ ọ̀n lọ́ba kẹ́yìn tí ó sì kàn tó gbẹ̀yìn rẹ̀ ọ̀n lọ́ba tó pamọ́ ju gbòǹtì pamọ́ lọ òun náà lọ́ba tó hàn ju gbòǹtì yàn lọ ibo ni wọ́n hàn dé ọ̀hún wà nù yàrá rẹ̀ ọ̀hún àdélé kejì ọ̀hún àdélé kẹta ẹni tí wọ́n ń jẹ́ nílé kejì ọ̀hún pé wọ́n ní igbákejì ọlọ́run èwo kọ́lọ́run tó ṣe kankan yọ gbà wọ́n mélòó lára rẹ̀ wallahi mo fọ́ ọlọ́run tó lẹ́mí mi búra fọ́ ó tó kó orí bọ̀ láì kọ́ lọ ọmọ ṣe gára ni ẹ̀yọ́ lọ́sọ̀ ọmọ yẹ̀yọ́ sára ni ìwọ ọlọ́pàá èwo sọ́pàá tí wọ́n fi ń dá ṣé fi ń pe doni àbí tí wọ́n fi ń pe eku lọ́sẹ̀ mẹ́dọ̀ àbùkù yóò àbùkù mọ̀jẹ̀ kọ́ lọ́wọ́ fẹnu rẹ mọ̀jẹ̀ kọ́ lọ́wọ́ fa ẹnu rẹ mọ̀jẹ̀ kọ́ fàyà báyìí kí ló dé ọ̀yà ń sọ̀tọ̀ kúsọ lórí afẹ́fẹ́ ọ̀rẹ́ tí ọkọ̀ rẹ tiẹ̀ ni mọ̀ ń fọ́ lọ́wọ́ bá bì ọ́ láti wákàtí ọ̀rẹ́ lọ yá lọ tọrọ tú lọ́kọ́ ọmọ sí pé lọ́wọ́ sẹ́fúnlá lọ́wọ́ sọ láti tọ́ba kọ́ gbẹ́gà lọ kọ́ sàlọ́lá kọ́ wáyé náà fìlà gbogbo ẹ̀yin tẹ̀ ń wò náà ẹ dákun mo fọlọ́run bá bẹ̀yìn o ẹ má tẹ̀lé o kì í ṣèyàn gidi o wàláì kì í ṣèyàn gidi ẹni tí nǹkan bá ti ta sí lọ́pọlọ iná máa ṣerú kan báyẹn àwọn ọgbọ́n wọn igbákejì ọlọ́run gbàṣẹ àṣẹ onígbà lọ́wọ́ rẹ ìwọ náà ò lè dára rẹ bọ́ tó o bá mú ọlọ́run nísìn o ò lè dá owó yẹn o ò lè dá ṣe ẹ dákun mò ń fàsìkò yìí mo fi ń rẹ nìkọ̀ọ̀kan wa pé ẹ dákun ẹ má jà á tẹ̀ lọ́kùnrin yìí o àdéhùn tá a bọ́ lọ́n ṣe nínú Al-Qur'an nínú Suratul Fatiha ẹ má jà á gbàgbé o tàbá bẹ̀ pé bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in àyà yìí náà mo ti fẹ́ dúró pé iyyaka na'budu àní ìrọ̀ ọlọ́run ìwọ lọ́wọ́ máa sìn kì í sọ lọ́kọ̀ mẹ́ta ká fẹ́ sí o Al-Waraqi pépà wọn pè Waraq pépà wọn pè bẹ́ẹ̀ àdéhùn tá a ṣe jẹ́ pé iyyaka na'budu ọlọ́run rẹ láà máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ náà á sì máa wá rẹ̀ lọ́wọ́ sí ẹ má wá rẹ̀ lọ́wọ́ sọ́dọ̀ ilé ìkó ní nǹkan tó fẹ́ ṣe fún yín o Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti fi yé wa nínú ọ̀rọ̀ pé wa iza ista'anta fasta'inu billah tẹ́ bá ti ń wá rẹ̀ lọ́wọ́ kan ọ̀dọ̀ ọlọ́run ni ẹ wá sí o ẹ mọ̀ lọ sọ́dọ̀ Al-Waraqi pé kí ló lè ṣe wallahi kò lè dá ṣe nǹkan kan wallahi summa billahi alladhi la ilaha wallahi kò lè dá ṣe nǹkan kan láyé wọ́n fọ́ lọ́wọ́ búra fún yín tọ́wọ́n àwọn tó bẹ̀ pé òun gbàkejì ọlọ́run èso kó náà mọ̀ sùn